Hmm. Ẹ̀yin èèyàn mi, ó ga o. Ẹ kú dédé àsìkò yìí. Ẹ ṣé gan. Ẹ kú gbádùn. Ẹ kú bójú ọjọ́ ṣe rí. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa. Ẹ̀hẹ́n. Ní ọ̀rọ̀ Tóbi ni mo mú wá. Tóbi olórí Tóbi. Ọmọ orí ìrìn. Tóbi yẹn. Mielukina àti Tóbi ẹ ti qualify nǹkan tó jẹ́. Ìyẹn ò tí ẹ lè make home. Mọ̀ bóyá ó lè make home. Wọ́n ní ex-husband ẹ̀. Ṣé mọ̀ nípa sọ́ngbà kan pé wọ́n ní ó wá sáàfin. Àbí yes na wọ́n ní ó wá sáàfin. Ó wá sọ pé wọ́n ní òun lòun láwọn ìbejì nígbà yẹn. Ẹ rí iṣẹ́. Àwọn kan tún sọ pé àwọn làwọn tún ní ìbejì. Ex-husband Tóbi. Wọ́n ló ṣàrìn wá sínú kíní pé ìyàwó òun ni kábíyèsí fẹ́. Wọ́n ní kábíyèsí. Ìyẹn gan láti ọmọ tí kábíyèsí tẹ̀ take action. Ṣé rí gbogbo ọ̀rọ̀ tá à ń mú wá fún yín? Kẹ́ ẹ lè mọ̀ pé kábíyèsí ò gba gbẹ̀rẹ́ o. Kábíyèsí kàn fi sùúrù. Ó fi sùúrù ń dúró de nǹkan tí Ọlọ́run fẹ́ sọ fún un láti ṣe fún àwọn ọmọbìnrin yẹn. Kò sí ibi tí wọ́n ti ń ṣe young boy pàápàá tí ò tiẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ jíǹji ayé ẹ̀ tó ṣẹ̀ fẹ́ máa rí kóbìnrin kan wá máa hùwà bẹ́ẹ̀ yẹn lọ fún un. Ẹ mọ̀ pé ó ga. Nǹkan tí kábíyèsí kàn ṣe ń dákẹ́ ni pé Tóyìn fọgbọ́n gbé lọ. Kí ṣe pé bọ̀bọ́ yẹn ò mọ nǹkan tó yẹ kó ṣe. Pé èèyàn kì í fi wòdòwòdò lábẹ́ gbóná. Wọ́n nígbà tó kọ girl yẹn dé ex-husband àṣé wọ́n ti marry. Ojú kòkòrò, ìdòkúdò aṣẹ́wó, kọ́kàn máa ṣe ránù. Òun ni ò jẹ́ kí wọ́n mọ nǹkan tó yẹ kó ṣe. Ẹ ní stable kẹ́ jókòó síbi kan kẹ́ lè make home. Irọ́. Mo sorry láti sọ irú àwọn ọ̀rọ̀ tí mo sọ, ẹ má bínú. So bí ọkọ ẹ̀ ṣe wọ́n nígbà tó kọ girl yẹn tó ta fẹ́lẹ́fẹ́lẹ́ tó wá sáàfin. Àṣeṣe ni ọkọ Tóbi. Àṣé wọ́n ti mọ́lé. Wọ́n ní prison ààfin. Wọ́n ní for weeks. So ó ju 1 week lọ. Wọ́n ní for weeks ni. Wọ́n ní ṣe kábíyèsí ti mọ́lé for weeks tó fi wà láàfin. Prison ààfin tó ti mọ́lé. Kí kábíyèsí tó tú u lẹ̀. Ìgbà tó tú u lẹ̀ tó sá lebélebe wọ́n ní bó ṣe délé. Bó ṣe decide pé òun ò fẹ́ wàhálà. Tó bá pé irú èèyàn tí Tóbi. Tó bá pé irú èèyàn tó jẹ́ nìyẹn. Gbogbo bóun ṣe wà ní prison yẹn. Ní ààfin, ní palace. Àṣé kábíyèsí wọ́n pitú. Wọ́n ló ṣe bẹbẹ. Ó show ẹ̀ fún un. Ṣé mọ̀ pé kì í ṣe gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn gbogbo ẹ̀kọ́ la máa gbọ́. A kàn lè gbọ́ díẹ̀ nínú ẹ̀. Bẹ́ẹ̀ kì í ṣe gbogbo nǹkan tó bá jàṣírí gangan wọ́n tú gbogbo ẹ̀ síta. Àwọn èyí tí à ń sọ yìí ìyẹn kàn ṣe gbọ́ sétí ni. Kàn disgrace àwọn tó ń ṣiṣẹ́ ibi. Kì í ṣe pé bóyá tó bá gbé original lẹ̀ ẹ lè rí gbọ́. Bẹ́ẹ̀ ni. So bẹ̀tì tó dàbí pé ó ṣe é gbọ́ tó fẹ́ disgrace àwọn olórí yẹn wọ́n náà fi ń tú síta kán lè mọ irú graffiti nǹkan tí àwọn people yẹn kan tó ń ṣe. So òun la ṣe ń sọ gbogbo èyí tí à ń sọ yìí. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n ò lè sọ àṣírí tí wọ́n. Ó ní ìtàn máa bò ó dẹ̀ ní ìtàn lè sọ síta. Nígbà tí wọ́n ti boy yẹn mọ́lé tán ìyẹn boy ni I don't know torí mi ò rí rí. Wọ́n ṣà ní wọ́n ti 2 weeks náà fi fà àbí weeks. Weeks kì í ṣe 1 week. Ìgbà tó ti ní weeks yẹn from 2 weeks ni. Ẹ̀yin mọ nǹkan tójú ẹ̀ máa ti rí. Ẹ̀yin mọ nǹkan tí kábíyèsí ti máa fojú ẹ̀ rí. Wọ́n nígbà tó délé kó wá sọ pé ó wá bínú tán pé ó ní Tóbi. Wọ́n lọ́kọ Tóbi ò rí nǹkan ṣe sí i. Gbogbo ìgbà tọ́kọ ẹ̀ wà ní prison. Ẹ̀yin mọ situation yẹn. Bóyá ìgbà yẹn náà fi lé kúrò láàfin. Gbogbo ìgbà yẹn ṣá ó dàbí pé wọ́n nígbà tó délé. Ó wá ní òun máa fẹ́ ìyàwó mi. Kí ni Tóbi gbọ́ pé ó ti ń fẹ́ ìyàwó mi? Wọ́n ní bí Tóbi ṣe wá gbóná ni ẹ̀ pé
kì í ṣojú òun ni ọkọ òun máa ti fẹ́ another wife. Òun ló máa fẹ́ òun ló máa fẹ́ yẹn ní òun ò fẹ́ ẹ. Òun ò fẹ́ ẹ, ó rí nǹkan ṣe sí i. Ìṣojú ẹni kábíyèsí fi tì mí mọ́lé. Kí ni action to take? Tóun wà ní kí pé òun ò lè fẹ́ irú èèyàn bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní ṣe ni Tóbi wá sọ pé ó dáa. Bíkún ló lóko bí tàkùté ni wọ́n ò ní rí ò ní fẹ́ gẹ̀yìn. Òun ò lè dúró lé kábíyèsí, òun tún ní dúró lé ẹ̀ títorí tiẹ̀ ló ń ṣe wàhálà. Ó di pẹ́pẹ́ sí o. Ó ní dandan pé kò ní rí gẹ̀yìn fẹ́ yẹn ìyàwó. So bí àwọn méjèèjì ṣe bẹ̀rẹ̀ wàhálà ni wọ́n ṣàánú àwọn méjèèjì wá ń fa wàhálà. Tó ṣàánú òun á fẹ́, òun ló mi fẹ́, òun máa fẹ́. Wọ́n ní ṣe ni bọ̀bọ́ ex-husband ẹ̀ wọ́n ṣe sọ. Wọ́n ní ṣe ló lọ tó tún wá sáàfin tó wá ní òun fẹ́ á disgrace ẹ̀. Ló ní pọ́nbélé pé òun fẹ́ disgrace Tóbi. Ló ní pọ́nbélé pé bó ṣe tún lọ sáàfin yẹn tó pariwo dé tó tún pariwo ní wá pé ọmọ tí lady yẹn tí ìbejì àwọn ìbejì yẹn tó wà lọ́wọ́ Tóbi wọ́n lọ́kọ ẹ̀ ló sọ bẹ́ẹ̀ o. Pé lóòótọ́ pé Tóbi sọ pé òun lòun láwọn ìbejì. Kẹ́ máa wo tó bá jẹ́ pé ìṣekúṣe wọn ti jọ meet ara wọn kò ní sọ pé ó fẹ́ lọ kábíyèsí ó wà lọ́dọ̀ kábíyèsí ó tún wà lọ́dọ̀ ex-husband. Nǹkan táṣìírí ẹ̀ ti tú nìyẹn tó fi tú yẹn. Tó sọ pé wọ́n máa ń gbé fún àwọn èèyàn tó ń rí wọn pé ó yìí ń fẹ́ ex-husband ẹ̀. Pẹ̀lú gbogbo àwọn pẹ̀lú atrocity tó tún sọ pé àwọn tó tún fi àwọn ọmọ yẹn tó ń fa àwọn ọmọ yẹn ta káàtì ní ààfin. Now, wọ́n ní ṣe ni bọ̀bọ́ yẹn wá sọ pé òun máa disgrace ẹ̀. Pé ó yá já àjọ lọ pé a lọ disgrace ara. Ó ní bó ṣe débẹ̀ tó wá ní Naomi bíbá ọmọ ọlọ́mọ. Wọ́n ní Tóbi wá sọ pé bọ̀bọ́ yẹn ní Tóbi sọ fún òun pé òun lòun lọ́mọ. Pé Tóbi wá sọ fún òun pé òun ò ní fún lọ́mọ yẹn. Òun ò ní pé kì í ṣe òun ló lọ́mọ because of ìtorí pé ó ní nǹkan tóun ṣe sọ fún pé wọ́n ní Tóbi ló sọ yẹn pé torí nǹkan tóun ṣe sọ pé òun ló lọ́mọ lòun máa fún lọ́mọ ní pé ṣe rí pé àwọn people yìí atrocity kan. Pé torí ìgbà kan kábíyèsí ò fún òun lówó oúnjẹ, kábíyèsí ò tọ́jú àwọn, kábíyèsí ó dẹ̀ lówó tí òun need pé bọ̀bọ́ yẹn ọkọ ex-husband ẹ̀ ló wá fún ní owó tóun fi gbogbo nǹkan tóun fi ṣe ń gbà. Lòun ṣe sọ fún pé òun ló lọ pé deep down pé kì í ṣe òun ló lọ́mọ. Wọ́n náà méjèèjì ní ààfin níjọ́ yìí nígbà tó sọ pé òun fẹ́ lọ disgrace ẹ̀. Wọ́n ní nǹkan tó ń jáde lẹ́nu Tóbi. Ṣé irú yẹn wá bọ́ sí? Kí ni sí Tóbi láti máa sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn? Ẹ wá ní kí inú kábíyèsí dùn láti gbọ́ ọmọ lọ́wọ́ ẹ̀. Ṣé kìí ṣe pé àwọn eléyìí fẹ́ máa disgrace ó fẹ́ disgrace bẹ́tẹ̀ á dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Thank God pé kábíyèsí sọ síta. Thank God pé wọ́n sọ síta. Ṣé mọ̀ pé kábíyèsí is a man of himself. Kò lè ever sọ pé ó máa condole àwọn irú àbàṣà yẹn mọ́ra. Ẹ mọ̀ pé ó risky. So wọ́n ní gbogbo àṣírí tí Tóbi àti ex-husband ẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí ní sọ nítorí pé òun gbowó lọ́wọ́ ẹ̀. Wọ́n ní àwọn èèyàn wá péjọ ló wọn lórí wọ́n sì torí pé ó gbowó lọ́wọ́ ẹ̀ ló ṣe fẹ́ ta odindi ọmọ méjì fún. Ó ní pé kì í ṣe òun ló lọ́mọ pé ó kàn help òun ìgbà tóun lọ gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n ló wà nílé kábíyèsí wọ́n sọ pé ó lọ gbowó lọ́wọ́ ex-husband ẹ̀. Wọ́n nítorí ẹ̀ ló ṣe sọ pé òun kàn parọ́ pé òun ló lọ́mọ pé kì í ṣe òun ló lọ́mọ. Ṣé rí pé àwọn ọ̀rẹ́ èèyàn wa Ọlọ́run má jẹ́ kéèyàn kábàámọ̀, Ọlọ́run má jẹ́ káwọn ọmọ wa ṣì ilé yà, Ọlọ́run má jẹ́ kán ṣì ìyàwó fẹ́. Tóbi yẹn tó bá rí looking at Tóbi ẹ ti mọ̀ pé ọmọ oníkóbókòbó ọmọ onírìn kéékèèké ṣìkèṣì. Nǹkan tá a tún rí gbọ́ ní íńtánẹ́ẹ̀tì ẹnu ijọ́ mélòó yìí ni ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ẹ̀yin èèyàn wa. Mo dúpẹ́ kẹ́ bá share, kẹ́ bá like, kẹ́ dẹ̀ bá subscribe. God bless you. Bye.